ọba Ladoja ké sí Trump láti yọwọ́ kúrò lọ́rọ̀ Nijíríà torí agbéṣùmọ kòmọ ìyàtọ láàrin Mùsùlùmí àti Kristẹni o. Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ladoja ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ń fa awuyewuye lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí, èyí tó ní ṣe pẹ̀lú ìkéde ààrẹ Amẹ́ríkà Donald Trump láti wá gbé àwọn Kristẹni ní Nàìjíríà níjà. Ọba Ladoja dá sí ọ̀rọ̀ náà lásìkò tó gbàlejò ààrẹ ẹgbẹ́ àwọn Kristẹni Pentecostal Fellowship of Nigeria PFN Bíṣọ́ọ̀bù Francis Wálé Ọ̀kẹ́ ní ààfin rẹ̀ ní òpin ọ̀sẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí ààrẹ Amẹ́ríkà Donald Trump fi kàn pé wọ́n ń pa àwọn Kristẹni ní Nàìjíríà pẹ̀lú èròǹgbà àti pa wọ́n run. Ọba Ladoja ní àwọn agbésùmọ̀mí kòmọ ìyàtọ̀ láàrin àwọn Mùsùlùmí àti Kristẹni nígbà tí wọ́n bá fẹ́ ṣe iṣẹ́ láabi wọn. Ó ní àwọn agbésùmọ̀mí máa ń rí gbogbo èèyàn bí ẹni tí wọ́n lè ṣe ìkọlù sí. Àtẹ̀jáde kan tí akọ̀wé fétò ìròyìn fún ọba aláyé náà Adéọlá Ọlọ́kọ̀ fi léde lọ́jọ́ Àìkú rọ àwọn ọmọ Nàìjíríà láti dìde kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ láti gbógun ti ìwà ìgbésùmọ̀mí títí tó fi máa di ohun ìgbàgbé. Ó ní ọ̀pọ̀ èèyàn ni àwọn agbésùmọ̀mí ti dá ẹ̀mí wọn légbodò tí ọ̀pọ̀ dúkìá náà sì ti ṣòfò lórí àwọn ìkọlù náà. Ó fi kún pé ọ̀pọ̀ àwọn ẹbí pàápàá obìnrin àtàwọn ọmọdé ni kò nílé lórí mọ́ látàrí ìkọlù àwọn agbésùmọ̀mí. Ọba aláyé náà wá pàrọwà sí ààrẹ Donald Trump láti yọwọ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà bó ṣe ṣèkìlọ̀ pé àwọn agbésùmọ̀mí kò mọ ìyàtọ̀ láàrin ẹlẹ́sìn kan sí òmíràn. Ìdí nìyí tí mo fi ń rọ ààrẹ Pentecostal Fellowship of Nigeria tó jẹ́ ẹ̀ka CAN láti pàrọwà sáwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n bínú lásìkò yìí láti fi ọwọ́ wọnú nítorí ìpele tí Nàìjíríà wà báyìí sì máa di ohun ìgbàgbé. Àrọwà Olúbàdàn yìí ló ń wáyé lẹ́yìn tí ààrẹ Amẹ́ríkà Donald Trump fẹ̀sùn kàn pé àwọn alákatakítí ẹ̀sìn Islam pa àwọn Kristẹni lọ́nà àìtọ́ ní Nàìjíríà. Lára ẹ̀sùn tí Trump fi kàn ni pé ìpànìyàn náà ń wáyé lójúnà àti pa àwọn Kristẹni run, tó sì ní pé Amẹ́ríkà kò ní fọwọ́ lẹ́rán láti máa wò kí ìṣẹ̀lẹ̀ náà bẹ́ẹ̀ máa tẹ̀síwájú. Trump ní òun máa kó àwọn ọmọ Amẹ́ríkà wọ Nàìjíríà lójúnà àti ṣe ìdádúró bí wọ́n ṣe ń pa àwọn Kristẹni. Àmọ́ ìjọba Nàìjíríà sọ pé Amẹ́ríkà kò ní ìmọ̀ kíkún lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ọ̀rọ̀ tí Trump sọ yìí ló ti ń fa awuyewuye káàkiri Nàìjíríà. Àwọn kan ní ohun tó yẹ kí Trump ṣe ni láti ṣe ìrànwọ́ fún Nàìjíríà láti gbógun ti ìwà ìgbésùmọ̀mí tó ń bá Nàìjíríà fínra. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìkànnì jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.